ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ mọ̀ tún kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà àǹfààní láti máa wò wá. ẹ̀yin ni mo bá èmi náà lẹ́mọ̀ rí ànífẹ́ ni ẹnikẹ́ni ṣàwátì láàrin gbogbo aláṣẹlẹ́dùnmarè. Olúṣọlá ṣọlá ló kọ mi èyí nẹ́kan ló kọ bàbá mi. olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mi màjọ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀ẹ̀kọ́ kì í ṣènìyàn. mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ wípé Olúbàdàn tí ń bọ̀ lórí àpèrè yàtọ̀ sí pé wọ́n jẹ́ olóyè wọ́n jẹ́ òṣòwò olóṣèlú lolúbàdàn tí ń bọ̀ o. mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ bẹ́ẹ̀. olóṣèlú sì rèé lolóṣèlú mọ̀ jẹ́ títí láéláé. ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín náwọn fọ́nrán fídíò kan. fọ́nrán fídíò oníṣẹ́jú kan àti ìṣẹ́jú àyá díẹ̀ máa play ẹ̀ fún yín. kẹ́ ẹ gbọ́rọ̀ kan eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn ní èyí tí kábíyèsí Ládọjà Olúbàdàn èyí tí wọn yóò gorí àpèrè ní kòpẹ́kòpẹ́ tí wọ́n sọ lẹ́yìn ìgbà tí n bá jẹ́ kẹ́ ẹ gbọ́ tán. àwọn kankan wà ń bẹ̀ tí mo fẹ́ jẹ́ kí ẹjẹ́ á wò ká fi òye wo apá abẹ̀ yẹn. wọ́n sọ̀rọ̀ ńlá o wọ́n sọ̀rọ̀ ńlá ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo fọ́nrán fídíò yẹn ẹ wò ó ná. I'm the president of House of Chiefs and the rotation of the and it's not so bad Alafin not so quick and mo jẹ́ ìta fẹ́ ṣe é sìn House of Assembly là ń gbé bíìlì lọ olùsọ tán pé bàbá mi ṣe kàn báyìí ní bọ́dà ìjọsìn tí wọ́n kan náà fẹ́ ṣe lábúlé mo ní ẹ má gbàgbé o 32 members ló wà ní house o speaker kan wà láàrin wọn sábà máa dìbò speaker ní dìbò tí sínú 32 lání o pẹ̀lú support sí àwọn house of assembly dẹ́n fún wa tàbá ní gbígbà nìkan dìbò ṣe bí sówó tó ti sínú oníṣòwò kí ẹ sọ fún pé kan lọ sọ fálà fi hàn pé tí bàtà bá fẹ́ máa jẹ permanent chairman ọlọ́màjẹ́ o. àlébù la lè ti gbé àti pé ìyá mi jẹ bàjẹ́ ìbàdàn jẹ gómìnà. tọ́ ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ láti fọ́nrán fídíò eléyìí tí ẹ wò yẹn. mo kọ́kọ́ fẹ́ jẹ́ kí ẹ wò ó lára àwọn àgbàlagbà tí wọ́n ní ìpamọ́ra àti àforítì nílẹ̀ Yorùbá òun ni bàbá wa kábíyèsí ọba Rashidi Ládọjà jẹ́. nígbà tí wọ́n wà ní ipò gómìnà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìpèníjà gan ìpèníjà eléyìí tó jẹ́ wípé ẹni tó súnmọ́ wọn ó jẹ wọ́n lẹ́sẹ̀ ẹni tó jẹ́ deputy governor wọ́n kọ́kọ́ rọ̀ wọ́n lóyè fúngbà kan wọ́n jáwé olúborí nílé ẹjọ́ wọ́n padà wọ́n di senator. ẹ̀dẹ̀ mọ̀ pé nílẹ̀ Ìbàdàn oyè ní ìsọ̀rí lèèyàn máa ń wà téèyàn fi dé ìpele jíjẹ kábíyèsí. ṣé wá rí ọ̀rọ̀ tí ọba Rashidi Ládọjà eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́
lówe lówe là ń lùlù gídìgbò ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn ní mọ́. Ọ̀rọ̀ òṣèlú ni wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí o. Ṣé mọ̀ wípé ní àwọn oṣù kan sẹ́yìn kó tó di wípé ọba àná ní ìlú Ìbàdàn wọ́n papòdà ní ọba Ọlákùlẹ́yìn, a bẹ̀rẹ̀ sí ní jíròrò níbi tí àwọn kan tẹ́ pẹpẹ rẹ̀ wípé jíjẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ibi tọ́rọ̀ ti kọ́kọ́ wọ́ wá rèé o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé sọ wípé kò sí ìgbìmọ̀ lọ́balọ́ba, àwọn lọ́balọ́ba sì rí wọ́n sọ àǹfààní tó pọ̀ lọ́pọ̀ yanturu wọ́n sọnù látọwọ́ ìjọba nítorí pé ìjọba ò ní dá ẹnìkan mọ̀ bí kò bá ṣe pé wọ́n ní ẹgbẹ́. Tó sì jẹ́ wípé ẹgbẹ́ òun náà túká látorí Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí ọba Lámídì tó ní kálukú tó ń jẹ́ ọba nílé tó tiẹ̀. Wọ́n wá fẹ́ padà wá kí wọ́n ní councils of ọba. Wọ́n wá sọ pé ó dá Aláàfin Ọ̀yọ́ ni yóò jẹ́ permanent chairman. Wọ́n bá ní láyéláyé. Àwọn èèyàn bá dìde lọ́tún àti lósì wípé Aláàfin Ọ̀yọ́ ò lè jẹ́ permanent chairman kí wọ́n máa rotate ẹ̀ láàrin Olúbàdàn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Aláàfin Ọ̀yọ́. Àwọn ìgbìmọ̀ Aláàfin Ọ̀yọ́ fà á kékọ́rí pé láyéláyé o wípé Aláàfin Ọ̀yọ́ ń ṣẹgbẹ́ gbogbo àwọn ilé nítorí pé baálẹ̀ ni wọ́n tí wọ́n wá padà wá dọba. Wọ́n ò jiyàn o. Baálẹ̀ ni wọ́n tí wọ́n padà wá dọba. Ṣùgbọ́n Májèsí àná ti kúrò lọ́mọ àgbẹ̀ kọ́rùn roko. Ọ̀rọ̀ tí ọba Rashidi Ládọjà wá sọ ọ̀rọ̀ òṣèlú ni o. Wọ́n ní ẹ lọ sọ fún Aláàfin Ọ̀yọ́ tí Olúbàdàn bá fẹ́ jẹ permanent chairman councils of ọba, ọ̀wọ́n á jẹ permanent chairman councils of ọba. Kí ni reason? Wọ́n gbé òṣèlú wọ̀, wọ́n sì ṣe mathematics ẹ̀. Wọ́n ní tí wọ́n bá máa gbé ẹjọ́, wọ́n á gbé ọ̀rọ̀ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n máa dìbò fún. Olóṣèlú lolóṣèlú mọ jẹ́ o. Kábíyèsí, mo ṣe kábíyèsí forí adé o. Wọ́n sọ wípé ẹ kọ́kọ́ wò speaker ò ní dìbò, àwọn tó kù ló máa dìbò. Wọ́n dẹ̀ sọ pé we have 36 honourables. Nínú 36 yẹn láti Ìbàdàn 16 ti wá. Bólóṣèlú ṣe máa ń ka vote nìyẹn o. 16 ti wá láti Ìbàdàn. Bí 16 dẹ̀ ṣe ti wá láti Ìbàdàn kẹ̀dẹ̀rẹ́, sẹkítẹ́ríàtì Ìbàdàn ló wà. Èyí túmọ̀ sí pé ìbáṣepọ̀ ọmọ ọdún mọ́rọ́ dáadáa láàrin àwọn honourables àti àwọn tí ń gbé nílùú Ìbàdàn. Wọ́n kọ́kọ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ pé kí wọ́n jẹ́ kó máa wà ní rotate yẹn bẹ́ẹ̀ o. Bí Olúbàdàn bá fight for permanent chairman, it might come to pass. Òṣèlú ni. Ẹ rí wípé ọ̀rọ̀ tó ti lọ sẹ́yìn tẹ́lẹ̀ ni. Ohun tó wá fi lè mú kí Olúbàdàn tí yóò gorí àpèrè lóṣù tá a wà yìí náà ni wọ́n ó ṣe ayẹyẹ ìwúyè kábíyèsí tí wọ́n ó gorí àpèrè tí wọ́n sì nìṣó ní ààfin tuntun. Wọ́n á jẹ́ ọba kejì tí yóò máa lo ààfin tuntun Olúbàdàn yìí. Ohun tí mo wá fẹ́ jẹ́ ká gbé yẹ̀wò rèé wípé kí Aláàfin Ọ̀yọ́ kó bá máa di gbọ́nmi sí omi òtó lọ́jọ́ iwájú, kí wọ́n gbà kí wọ́n sì jọ̀wọ́ wípé kó máa wà ní rotate láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn kan tún ti wá tí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní tako Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé why tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fi ń lo imperial majesty, wípé kò jẹ́ kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ máa lo imperial majesty. Why? Kí ló dé tá ń dára wa láàmú ná? Kí ni kókó rẹ̀ tá ń dára wa láàmú? Àwa gbàgbé ìlọsíwájú. Ìwọ jù mí, ó jù mí, òun làwa ń lé káàkiri.
nítorí ẹ̀ ni mo ṣe sọ pé Olúbàdàn tí wọ́n fẹ́ jẹ yìí ó máa yàtọ̀ sí gbogbo Olúbàdàn tí wọ́n ti ń jẹ pátápátá. Ìdí tó máa fi yàtọ̀ ni wípé egungun díẹ̀ sì wà lára bàbá Ládọjà o. Bẹ́ẹ̀ sì rèé, wọ́n ti ní ìrírí òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ń ṣe ọba tí wọ́n lọ mú wá látòkè òkun wá jọba. Ní Ìbàdàn, ó du fá èèyàn kì í kú, èèyàn máa ń ṣiṣẹ́ dépò ọba ni. Wọ́n ṣiṣẹ́ dé ipò ibi tí wọ́n wà yẹn, ìpele kọ̀ọ̀kan sì rèé, ìrírí kọ̀ọ̀kan ni. Látorí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ dórí ibi tí wọ́n wá bàdé yìí. Àròkọ ńlá ni Olúbàdàn fi ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́ yìí o. Nítorí pé nísìnyí tí kábíyèsí náà bá wá gbọ́dọ̀, àwágùn ò tí ì mọ inú kábíyèsí, wọ́n sì fi ọ̀rọ̀ ránṣẹ́ pé kí wọ́n ní Aláàfin Ọ̀yọ́ sọ báyìí pé kíní kan sọ báyìí, ṣé Aláàfin ọba ti ọtí mathematics òṣèlú tí wọ́n ti bọ̀ tí Olúbàdàn náà bá sọ pé àwọn fẹ́ jẹ permanent chairman ńkọ́. Tá a bá wọ lọ sọ́tún tá a wọ lọ sósì, ilé ìgbìmọ̀ asòfin yẹn náà ló máa dá padà sí lóòótọ́. House yẹn State House òun ló máa dá padà sí, wọ́n dẹ̀ dìbò. Nígbà tó bá dẹ̀ dìbò tó dẹ̀ ti jẹ́ wípé àwọn tí ó di ipò tó pọ̀ mú ń bẹ̀ àti ìlú Ìbàdàn láti wá, ṣé kò wá ní rí bẹ́ẹ̀? Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ tún sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lóní lemọ́lemọ́ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti yá jù. Wípé ojú ò bá farabalẹ̀ dáadáa kó rí mú, tó bá tẹ̀yẹ pé bóyá àwọn náà ti wọnú àwọn èèyàn dáadáa wọnú olóṣèlú, nítorí pé ọba Adéyẹmí, ọba Lámídì kì í ṣèyàn kan tó ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn, ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n bá ṣe àṣegbé ni. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí fẹ́ máa yà sọ́tún yà sósì tí wọ́n fẹ́ gbọ́ràn sí ọba Lámídì lẹ́nu mọ́, ó ní kábíyèsí náà kúkú fọ́ gbogbo ẹ̀ lójú lóde wípé kò sí ìgbìmọ̀ lọ́balọ́ba mọ́. Ẹ fi èròǹgbà yín sọwọ́ sábẹ́ comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Fún ìpolówó ọjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí, òun náà lẹ́nu àǹfààní àti ìmísí. Ẹ jẹ́ ká fi tiwa, ká fi gbé tiyín náà lárugẹ. Ẹ fi tiyín náà, ẹ fi gbé tiwa náà lárugẹ. Ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ kó lè dùn, kó lè dáa. Títí dìgbà tá a tó fi pàdé ire, ayọ̀ àtàlàáfíà, òun náà la fi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.